àṣírí tí Christianity tú Netanyahu ní kí wọ́n máa wá pe Jésù mọ́ ní Israel. Ó ní kí wọ́n máa pe Jésù mọ́ bẹ́ẹ̀. Ṣé àṣírí Christianity tú? Wow. Bàtẹ́lẹ̀ ń kówó lẹ̀ pé àwọn kan lọ sí Jerusalem. Ẹ wo tó ń pa ní Jerusalem láti 2 years. Ẹranko kan náà pa mẹ́yìn náà pa o láti 2 years. Kí la fẹ́ sọ nípa ẹ̀sìn méjèèjì òdo ni ẹ̀sẹ̀ ń báyé yẹn la ṣe máa padà sí. Bẹ́ẹ̀ kí la fi bẹ̀rù àwọn Àgbẹ̀kọ̀yà nígbà tí brọ́dà mi Fáṣẹ̀hún ṣì wà láyé tí ó tó ráyè tí OPC gbogbo ayé mi àwọn afisa wọn náà lọ pe Buhari wá pé the rate OPC fi long time yẹn pé wọn ẹ̀rù ń bà wọn pé kọ́ máa lọ gba Kwara. That's the secretary of Buhari náà àwọn ló sọ ti sọ jáde lélẹ́yìn tó kú yìí. Yes, then lọ́bìnrin lọ́wọ́ Danjuma lọ́bìnrin Yorùbá lọ́wọ́ Danjuma tó ti ń fi ìṣẹ̀ṣe yìí náà ló fi kọ́ wọn láyà jẹ́ nígbà tó nìkan dá ta omi ní gbogbo Ìjẹ̀bú-Òde. Kò sí wọn lè ṣe bọ́ọ̀lù òun ló máa fi táǹkì káàkiri being an accountant òun àtàwọn ojú olúwa lógún àti gbogbo wọn all the time. Then gbogbo nǹkan wọ̀nyí kẹ̀rẹ́ àwọn náà pàpà há léèmọ̀ wọn ha Àwùjalẹ̀ léèmọ̀ egbò kan wà lẹ́sẹ̀ àti fẹ́ẹ̀ tó bí 40 years ó gbé lọ bẹ́ẹ̀ ni. Ṣé báwọn kan ló lọ jà civil war ṣé báwọn kan ló lọ jà world war wọ́n di kan máyà lọ nígbà tó dẹ̀ lọ́tún àwọn 42 tó ń kó lọ 42 tó lọ ló tún padà àwọn òyìnbó wà bèrè pé how do they do it wọ́n ti jẹ́ apẹ́rẹ́ wọ́n ti ṣe gbogbo ẹ̀fẹ̀ tó wọ́n dání ṣe bá Adébóyè ṣe oògùn títí tó fi lóun padà sí rìdíìmù ṣé gbẹ́rẹ́ tó wà lára Adébóyè ti parẹ́ àbí ara pákó làbí ara ń tà kò sẹ́yìn tó máa ó tà kò rórí ẹ̀ lẹ́gbàá tẹ ní Oyèdèpọ̀ is an architect ó ń draw plan ó ń ṣe gbogbo ẹ̀ ilé mélòó ló ti bá wọn kọ́ ní Nàìjíríà dọ̀rẹ́ then ọba tó fẹ́ jẹ ní dọ̀rẹ́ ń sìn ẹ̀yìn odi náà ti mú wa ṣe ni wa then ọba yẹn kẹ September ló yẹ kó jẹ́ kí ìlú lè tura September ló yẹ kó jẹ́ ẹ̀yìn odi ló máa ti wá then tó bá dẹ̀ ti dé láti ẹ̀yìn odi lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti mọ̀ torí ó ga ó dẹ̀ pupa ṣe ti yẹ ń sìn then tó bá ti dé rẹ́gí ló máa jẹ́ síbẹ̀ torí wọ́n ti fẹ́ gbégbèsè tó rán mi tẹ́lẹ̀ but eléyìí ó ń bọ̀ láti lóyìnbó ẹgbẹ́ mi ṣe sọ pàápàá is around Minnesota ló máa ti wà. 57, 58 to 60 Awujale was a very fine handsome boy studying accounting in UK. Ifá ló mú bàbá ẹ̀ pé òun ló yẹ kó jọba Ifá ìṣẹ̀ṣe ẹ̀sọ́ ìgbà tó mú bàbá ẹ̀ wọ́n wá ní bàbá ẹ̀ ti dàgbà jù so wọ́n ló lọ́mọ kan ọmọ yẹn ni wọ́n travel lọ wò gbogbo àwọn èèyàn tó mọ ọmọ yẹn kó tó travel wọ́n sọ nípa ìwà rere ẹ̀ ṣùgbọ́n tó wọ́n á dọ̀hún náà wọ́n lọ ṣe é lálejò wọ́n fi wo bó ṣe ṣe wọ́n lálejò bó ṣe gbogbo ẹ̀ wọ́n rí àmì olórí lára ẹ̀ ta ló fún wọn ní pọ́ìntà débẹ̀ Ifá ṣùgbọ́n Psalm 11:3 only the foundation is spoiled what can the righteous do ẹ jọ kí náà ti fi Muslim ṣe ní Nàìjíríà rí tó mọ̀ ìdàrúdàpọ̀ yìí náà ni Muslim Bank àròrùn àti ìròrùn òrùn yọ ń bí wọ́n gbé fún Sardana of Sokoto òun ló ń wo oòrùn òun ló máa gun Athena lọ tó máa lọ wo oòrùn wá fáwọn Muslim ti Nàìjíríà Ọlọ́run má jẹ́ ká Athena fọ́ then the other time àwọn iná ló ń lọ sí Aso Rock tó ń lọ ń bá Ọbásanjọ́ tí mo fi pariwo níta ni pé ẹ má máa pínwó Nàìjíríà fáwọn Muslim leaders wọ̀nyí náà ẹ gbé àwọn Yorùbá náà mọ́ra kẹ́ máa pínwó fún wọn ìyẹn ni Emir of Sokoto fi jábọ̀ ó wà ní ìwé tí mo kọ tí wọ́n fi lọ sin ara míì after some 5 days náà ṣe wá rí bọ́rọ̀ gidi ìdí àti tíra tó fi fly àti passport to ẹ̀ tó ń ṣe tó sí ẹnì kejì then hostility ní kíní ìkọ́ wa ní Muslim wọ́n ní anybody tí ò bá ti jẹ́ Muslim ìsànífìdà wọ́n ní tó bá dẹ̀ ti pa kèfèrí tó bá ti pa bí méjì mẹ́ta àwọn fájì kan wà lọ́run tó ń dúró dé nínú wọn mélòó ló lọ sọ́run dé lẹ́kìn náà pè ní Muslim pàápàá wọ́n dẹ̀ sọ fún wa pé ìmọ̀ tó le ìmọ̀le náà gbé dàdúgbò wa nílùú mi ń sìn wọ́n ti wá kọ́ mọ́sálásí tó bí ẹ̀ márùn-ún ṣe náà wo lóru àfẹ́ wọn. ṣe ti yẹ lẹ́yìn nígbà tí
mo bèrè question lọ́wọ́ ẹni tó bèrè question lọ́wọ́ mi sìn ó ń wọlé kí náà ti fi muslim ṣe ní nàìjíríà wọ́n fi bà nàìjíríà jẹ́ ní tó bá dá láwùsá tí wọ́n bá ń dìbò tí wọ́n bá ń gbàwẹ̀ nǹkan tó máa kó fún wọn nígbà táwọn muslim bá ń gbàwẹ̀ wọn ò lè kó fún wọn nígbà tí kìrìsìtẹ́nì bá ń gbàwẹ̀ búrẹ́dì kíkan náà máa kó fún wọn then ẹ wo iye tó fi lọ mẹ́kà lẹ́ni mẹ́kà tó wà láfíríkà 10 million 11 million níbo náà ti ń rówó yìí wọ́n dẹ̀ ti kọ́ síbẹ̀ tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ pé ẹnìkan ẹ̀ẹ̀kan nígbà ayé èèyàn ẹsẹ̀ náà máa fi rìn lọ síbẹ̀ ṣé àwọn eléyìí tó ń fi gbé girlfriend dání lọ yìí ṣé mọ́kà má dínà kí ni ìdí kejì ẹ̀ máka má dínà orí mi tí mo bá yàwó ẹ̀gbọ́n mi sùn ó gbé clerk ó gbé secretary travel ó ń bá sùn lọ́hùn ẹni tó ká wọn mọ́ bó ṣe rí ìrabọ̀ ibi àti ṣe mí nìyẹn máka má dẹ̀ dínà má dínà àwọn tó tún bọ̀ then àtúnwò báàgì wọn tó máa fẹ́ lọ sí mẹ́kà àwọn tó lọ láti Ọ̀yọ́ àwọn tó lọ láti Oǹdó àwọn tó lọ láti Ìbàdàn à ń bá mọ́kòlì ìgbàdí òǹdè then àrùnmọ́lẹ́gùn àgbo ọ̀pá ẹ̀yìn àtọ̀pá wájú ẹjọ́ sá kí ni wọ́n ṣe ń bẹ̀ àṣírí ti kìrìsìtẹ́nì ti tú Netanyahu ní kí wọ́n máa wà pé Jésù mọ́ ní Israel ó ní kí wọ́n máa pe Jésù ṣé mọ́ bẹ́ẹ̀. àṣírí kìrìsìtẹ́nì ò ti tú Wow. bàtẹ́lẹ̀ ń kówó lẹ̀ pé àwọn kan lọ sí Jerusalem ẹ wo tó ń pa ní Jerusalem láti 2 years ẹranko kan náà pa ń bẹ̀ èèyàn náà pa o láti 2 years kí la fẹ́ sọ nípa ẹ̀sìn méjèèjì òdo ni ẹ̀sẹ̀ ń bá yẹ̀yẹ̀ la ṣe máa padà sí kí náà fi wín ní Ṣàgárí nígbà tó ní kí wọ́n lọ gba kí ọmọ borí owó kí wọ́n fẹ́ ẹ̀fọ́ọ̀sì ẹ̀ lé wa lórí ìṣẹ̀ṣe ló gba Ondo sílẹ̀ àbámátìrò Ondo state mọ́ ìṣẹ̀ṣe ló ran Àjàsìn lọ́wọ́ gbogbo àwọn sójà tó gbé mọ́tò wá wọn ò lè bọ́ uniform wọn then gbogbo àwọn tó wá ṣe ìkan ìtùfún bẹ̀ gbogbo wọn ni ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ mẹ́ta yẹn nìkan lọ sí Kwara ó lọ jí instrument ní church wọ́n dẹ̀ lọ bá àwọn oníṣẹ̀ṣe inú church ló ti lọ jí instrument wọ́n dẹ̀ gbàdúrà sí wọ́n ní kó má wọ ọjọ́ mẹ́ta tó lé ní ẹnìyẹn máa fúnra ìgbé ó máa fúnra ìkẹ́rù yẹn wá ọjọ́ kẹta oyin mọ ọmọ lọ́wọ́ oyin ó ṣe handcuff sí lọ́wọ́ báyìí oyin báyìí then ó bẹ̀rẹ̀ sí gbé instrument yẹn lọ ní kọ̀ọ̀kan wọ́n ti ń fi muslim búra láláúsá kì í ṣe ni wọ́n dẹ̀ ti ń fi bíbélì búra lóńdó state kì í ṣe ni ẹ jẹ́ kí wọ́n yí sáyé lálá ìṣẹ̀ṣe nìyẹn ẹ jẹ́ ká yí sí Ṣàngó ìṣẹ̀ṣe nìyẹn then gbogbo àkàlà tàbá òkúta tó gba àtìlísà àbí tó ràn wọ́n lọ́wọ́ ṣé kò ràn lólo then kí la fi bẹ̀rù àwọn Àgbẹ̀kọ̀yà nígbà tí brọ́dà mi Fáṣẹ̀hún ṣì wà láyé tí ó tó ráyè tí OPC gbogbo ayé mi àwọn àbúṣe wọn náà lọ pe Buhari wá pé the rate OPC fi long time yẹn pé wọn ẹ̀rù ń bà wọn pé kọ́ máa lọ gba Kwara that's the secretary of Buhari àwọn ló sọ ti sọ jáde lélẹ́yìn tó kú yìí yes then lọ́bìnrin lọ́wọ́ Danjuma lọ́bìnrin Yorùbá lọ́wọ́ Danjuma. They will tell you that Tiwa Danjuma, they will tell you all these things. Even the other man tó kú níjà yẹn bí báyìí. Ó lọ ṣe kí ni? Ó lọ ṣe nǹkan ìtùfù. Kí lorúkọ máa tó Danjuma Lágége. Danjuma Lágége wúkú ni, wọ́n yànlẹ̀ fún ni. Ibi tí ilẹ̀ ẹ̀ dé. Nítorí pé àwọn èèyàn ẹ̀ ló wà lórí oyè, Mọ́lítàlá ló wà lórí everything. Ó mú kọjá abẹ. Ọjọ́ tó ń lọ gbé foundation ló dàbẹ́ péjì ó kejì kò dẹ̀ rédíò yẹn sójú owó kù ni o. Ṣé kìí ṣe ṣẹ̀ṣẹ̀? Dẹ́nu ọba Àjẹ̀bú Òde yìí náà dẹ̀ tún sọ̀rọ̀ ẹ̀. Ó ti dúró níwájú wọn náà rí níwájú àwọn Ìjẹ̀bú yìí. Ó ní tóun bá kú láago 4 lálẹ́, ó ní kó sì láago 10 àárọ̀. Ó ní tóun bá dẹ̀ kú láago ní òru kó sì láago 8 àárọ̀. So automatically ó ti kó àwọn oníṣẹ̀ṣe láyà jẹ kó tó kú. Dẹ́ nígbà tó ti ń fi ìṣẹ̀ṣe yìí náà ló fi kó wọn láyà jẹ nígbà tó nìkan dá ta omi ní gbogbo Ìjẹ̀bú Òde. Kò sí wọn lè ṣe bọ́ọ̀lù òun ló máa fi táǹkì káàkiri being an accountant. Òun àtàwọn olúwa ló gbọ́n àti gbogbo wọn all the time.
tẹ́ ń gbogbo nǹkan wọ̀nyí kẹ̀rẹ́ àwọn náà pàpà há léèmọ̀ wọ́n ha Àwùjalẹ̀ léèmọ̀ egbò kan wà lẹ́sẹ̀ àti fẹ́ẹ̀ tó bí 40 years ó gbé lọ bẹ́ẹ̀ ni kò sàn. ṣebí ìṣẹ̀ṣe yìí náà ni Àwùjalẹ̀ fi kó wa jọ pé ká ṣe kí ni kàn dín àkàrà kàn kó sí kàn ṣe gbogbo ẹ̀ tàfi lé Buhari lọ tàfi lé Babangida lọ. Dẹ́ni gbogbo àwọn ọba Yorùbá is the most respectable person. I respect yẹ torí kò fi àṣà lẹ̀. Ṣé bí àṣà yìí náà ló fi hàn láì tìrọ̀ bá sọjọ́ pé má mú ìgè lọ o gẹ́gẹ́ bí Ifá àbí wọ́n ṣe nǹkan tó ń ṣe o lè mú ìgè lọ kó mú padà àwọn tó ń bá ṣiṣẹ́ máa pa ìgè àti kò yẹ yanjú ìgè náà. Ṣé bó pa láwọn tó sọ ní táìmù pé tó pe Bọ́lá Ajíbọ́lá mọ́ra tájíbọ́lá bẹ̀rẹ̀ sí sọ pé tó náà ni nígbà tí Àtíkù tó fẹ́ dojú bàkàsì bolẹ̀ at the end of the day so automatically mo bèrè question lọ́wọ́ ẹ̀ ń sìn kí la ti fi church ṣe ní Nàìjíríà kò sí jìbìtì yìí náà ni church ló sọ àwọn Adébóyè dolówó nínú olè jíjà àti gbéwiri church ló sọ àwọn abíára pákó labíára ń tà kò sẹ́ni tó máa ó tà kò rórí ẹ̀ lẹ́gbàá tẹ ní Oyèdèpọ̀ is an architect ó ń draw plan ó ń ṣe gbogbo ẹ̀ ilé mélòó ló ti bá wọn kọ́ ní Nàìjíríà bọ́ńgbà tó ń ti rí àwọn wọ̀nyí gbá wọ́n ti rí ní Jeremiah 17 from verse 1 to 10 ó ní ègbé ní fáwọn tó fi àrékérekè kó ọ̀rọ̀ jọ ó ní wọn ò fi sílẹ̀ ní agbede méjì ọjọ́ ayé rẹ̀ owó táwọn Adébóyè ní àwọn Oyèdèpọ̀ ní the best pastor the best àwọn Joshua Tèmítọ́gbà àti gbogbo ẹ̀ ọ̀rọ̀ church yìí náà fi lu jìbìtì Bible yìí náà ni for the Bible say for the Bible say for the Bible say what did you say you yourself trying to say what did you say. ọkàn ènìyàn kún fún ẹ̀tàn. ọkàn ènìyàn kún fún ẹ̀tàn. ó sì burú jáì. ó burú jáì. ta ni ó lè mọ̀ èmi Olúwa ní wá àwárí ọkàn ènìyàn èmi ní dán inú wò àní láti fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ àti gẹ́gẹ́ bí èso iṣẹ́ rẹ̀ bí àparò ti sàbà lórí ẹyin tí kò yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tí ó kó ọrọ̀ jọ ṣùgbọ́n kì í ṣe ní òdodo yóò fi sílẹ̀ lágbede méjì ọjọ́ rẹ̀ àti ní òpin rẹ̀ yóò jẹ́ aṣiwèrè. àtẹ̀tí mọ̀ ẹ̀yin náà lẹ́dún kó àwọn èèyàn lẹ́yà pé ẹsẹ̀ mẹ́fà eléyìí tẹ́ mú yìí ó ti wọ 300 feet kì í jẹ́ ẹsẹ̀ mẹ́fà mọ́ náà wọn tó wá láàánú pẹ̀lú ẹ̀ they rob us and show it to us in the name of Jesus in the name of God in the name of God in the name of God ṣe bẹ́ẹ̀ rántí Judas tó ṣe irú ẹ̀ fún Jésù ṣé ó mú jẹ and when you look at the book of Luke 22 from 1 to 10 ó ní ẹnikẹ́ni tí n bá ti fẹ́ nu kò òun ni kẹ́ mú then 26 27 28 kẹrẹ nígbà tí òrẹ́ tó bá sọ̀rọ̀ mọ́ wọn ni Judas lọ ṣe kí ni ó pokùnso ó dá owó yẹn padà sí ọwọ́ àwọn apostole àwọn ẹni wọn fẹ́ mọ́ kò kàn wá máa bójú tó kò sí nǹkan tí Bíbélì ti ṣe ní Áfíríkà o Bíbélì wa bà Áfíríkà jẹ́ ni o kò sí nǹkan tí Koran ti ṣe ní Nàìjíríà o ó wá bà gbogbo ẹ̀ jẹ́ fún wa ni o ṣé bí àwọn nǹkan náà pè láwòrì ṣé wọ́n dífá débẹ̀ ni pé ibi tí àwo bá ti wọnú mi lọ ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ní Àwórì ṣé báwọn kan ló lọ jà civil war ṣé báwọn kan ló lọ jà world war wọ́n di kan máyà lọ nígbà tó dẹ̀ lọ́tún àwọn 42 tó ń kó lọ 42 tó lọ ló tún padà àwọn òyìnbó wà bèrè pé how do they do it wọ́n ti jẹ́ agbẹ́rẹ́ wọ́n ti ṣe gbogbo ẹ̀fẹ̀ tó wọ́n dání ṣe bá Adébóyè ṣe oògùn títí tó fi lóun padà sí rèdíìmù ṣé gbẹ́rẹ́ tó wà lára Adébóyè ti parẹ́ àwọn gbẹ́rẹ́ tó ń ṣe sórí tó ń ṣe lára àwọn ọdún bá kú àti gbogbo wọn gbogbo gbẹ́rẹ́ tó ń ṣe sórí 200 300 400 ṣé ó ti tán nígbà tí a bímọ ní kékeré tó ní ọmọ yẹn tó ní pé ó yẹ kí wọ́n bu kaka sí lára tó ń fi ọ̀bẹ tó ń fi kíní ọ̀gẹ̀dẹ̀ ewé epo ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n jó pẹ̀lú kan wà everything so that kọ́mọ yẹn kí jaundice má bàa sí tó ń fún wọn lójú ẹ̀ nígbà tí jaundice bá wà tó ń gbé pọ́pọ̀ tí o ti kún tó ń gbé sínú omi tó ń kọ́ sí lójú tó ń fi sí lẹ́nu dẹ́n nígbà tí a bá tó fi tí a fẹ́ tó gé kọ̀ọ̀dọ̀ ọmọ kó lè tètè bọ́ àtúnwá ẹ ní àṣepọ̀ ní ẹ̀ máa fi sí so ṣé ìwọ ni ṣẹ̀ṣe ó lóun dá ewé àti egbò fún medicine kí náà ṣe ní ṣẹ̀ṣe ṣe báwọn muslim náà là ń bá ní lẹ́kùnlẹ́jà káàkiri tó ń ra orí àmọ̀tẹ́kùn tó ń ra ìwúrẹ́ tó ń ra gbogbo ẹ̀ àwọn olóde láti mẹ́kàtà bẹ̀rẹ̀ sí odidi èèyàn ṣẹ́ṣó
ṣebí àwọn àkáǹtì tán lọ bá pàdé lábẹ́òkúta lẹ́yìn gbogbo àwọn tó wà ń ṣẹlẹ̀ lẹ́yìn tó wà ní kérúbù àti sẹ̀yìn lọ́wọ́ ẹ̀yìn àwọn kérúbù gbogbo ẹ̀ ti jó tán tó fi ń lá àṣẹ tó fi ń lu àṣẹ o lè rí kérúbù tẹ́yìn ẹ̀ dúró báyìí o lè rí o ti rún àti yọ gádà àti yọ fìlàní lẹ́yìn lọ́wọ́ gbogbo ẹ̀ gbogbo àwọn tó jòkó lórí tébù high table àwọn chọ́ọ̀chì wọ̀nyí wọ́n ti kó fá fún wọn ní kékeré wọ́n ti ṣẹ́ fá fún wọn then wọ́n ṣètò wá padà sí senior evangelist venerable evangelist downgrading evangelist then mother celestia and grandmother celestia then tó bá dẹ̀ wá túbọ̀ ṣebí ní Abuja ní Kaduna that was 1981-1983 ẹnìkan láti Jẹ̀bú Ọ̀sọ̀sà ní táìmì ó sì gbóná lọ́hùn yẹn ó sọ́n bàǹtẹ̀ ó dẹ̀ máa wọ sùkánà dé wá wọ church then lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ ti máa ń jíṣẹ́ over 3 years pé wọ́n ń gbé àìmọ́ wọnú pẹpẹ wọ́n ń gbé àìmọ́ wọnú pẹpẹ wọ́n ń gbé àìmọ́ wọnú pẹpẹ that same day òun ò ní wá wọ church ọ̀tí tó máa ń ka ẹ̀kọ́ lọ́wọ́ tó máa ń ka ẹ̀kọ́ tí mo time tó máa wọnú pẹpẹ tó máa ń ka ẹ̀kọ́ lọ́wọ́ ọjọ́ yẹn gbọ́dọ̀ kí n bọ̀ straight èmi mu láti center ẹ̀mí dẹ̀ gbé lọ ó dẹ̀ slam ẹ̀ mọ́ wall lẹ́yìn tó slam ẹ̀ mọ́ wall tán ó ti ṣubú lulẹ̀ lẹ́yìn tó ṣubú lulẹ̀ and that was it wọ́n gbé wọ́n tú aṣọ ẹ̀ òkú ṣe wọn pé olúwa ló mú wádìí ọkàn gbogbo àwọn tó ń ta gbó ó ní àjọ ń rìn àmórí olówó torí gbogbo eléyìí tó ń sọ ẹ̀sà olúwa ti ní ẹ̀mí mímọ́ ọlọ́run ní kí n sọ fún wọn lóru yẹn pé káwọn oníṣẹ̀ṣe kọ́ má ba ìjẹ̀bú jẹ́ o kí wọ́n ju wọ́n nǹkan lẹ̀ látọjọ́ yìí sìn àbọ̀n ṣe anything àmọ̀ pé níjẹ̀bú o àwọn muslim wọ́n ti ṣe oríṣiríṣi mbẹ́ o irú oúnjẹ tó ń sè tó kù bá kú wọ́n ṣe mọ́ wọ́n ti fi gbogbo ìsọdún ọjọ́ mẹ́jọ lẹ́yìn tó bá wà nínú ìṣẹ̀ṣe wọn ní kírun sí ẹ lára kò sí wàhálà ẹni tó kú wọn kírun sí lára wọn kírun sí lára ṣèbó ti lọ ṣèbí ní Kánò rí ní one that was 1960 get me story tó ń sọ fún wa ẹnìkan fi girlfriend ó fi ìyàwó ẹ̀ ṣe ó fi ṣẹ́ṣó ó tún fi ìyàwó ẹ̀ náà ṣẹ́ṣó muslim náà lọ Mẹ́kà ó dé tán ọjọ́ tó kú ni wọ́n gbẹ́lẹ̀ lẹ́ẹ̀kínní ilẹ̀ dí padà wọ́n tó kírun tó ń pẹ́ tí wọ́n gbẹ́ níbi méje wọ́n fi ní pé wọ́n ní ìṣòro kan lọ́wọ́ yàrá wọ́n fi borí èèyàn nínú wardrobe ẹ̀ bó ṣe rí ní òkè lórí ìsàlẹ̀ bó ṣe rí muslim lórí kìrìsìtẹ́nì àwọn kan wọ̀nyí kan fi tipa ṣe ni kò bá wa lára mu alẹ́ yìí ń sìn ó ṣe máa jẹ ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú gbẹ̀gìrì pẹ̀lú gbogbo ẹ̀ lẹ́kìn náà lọ síbẹ̀ yìí ṣé ìṣẹ̀ṣe tó lélẹ̀ lẹ́yìn ìgbà tó padì ẹ tó tú gbogbo ẹ̀ tó tú jẹ́ torí then ṣé o bọ́ra ẹni àbíkẹ́ni then ó bá tún wà lówó sẹ̀lẹ̀ tó bá ní kẹ́ lọ ṣe wọ́ọ̀dù ẹ̀yìn kan ìmọ́lẹ̀ kan àti ìdà kan ó di díẹ̀ kan lónìí kò fi núra yẹn ìṣẹ̀ṣe náà tún ni ìṣẹ̀ṣe nìyí sojo ẹ ní bínú torí question tẹ́ ń béèrè yẹn is a terrible question. So mi ò rí nǹkan tí ìṣẹ̀ṣe ti gbé ṣe lèmi rí torí ní ìlú wa nígbà tó gun fẹ́ kó wọn lọ láyé tí àwọn Biafra tí àwọn Igbo sójà ń bọ̀ ẹnìkan ló wọ abẹ́ tank ó dẹ̀ ṣe tank ó dẹ̀ fi iná sí ìyẹn ni tank yẹn lè fi lọ sókè tó wá pẹ̀lú àjẹ́ ara tó ní ó wọ ọ́ dẹ̀ jáde dẹ́nẹ́ nìkan nínú wa náà nígbà tó wọ́n pè bẹ̀yẹn ní ọ̀ràn yìí ká tó dé ìlú wa nígbà tí àwọn sójà ń bọ̀ àwọn sójà Nàìjíríà ti kọjá lọ tán àwọn adìyẹ dẹ̀ jáde láti inú odò yẹn wọ́n bẹ̀rẹ̀ sí da ẹsẹ̀ búùtù rú wọ́n da gbogbo ẹ̀rú débi tí àwọn tó ń bọ̀ fi mọ̀ pé èèyàn ti kọjá ń bẹ̀ reason táwọn tó wá láti òde ayé tí wọ́n fi jẹ adìyẹ ni so that is it so èmi mo ti rí nǹkan tí ìṣẹ̀ṣe ṣe èèyàn lè gbóhùn èèyàn lè ríran èèyàn lè ṣe everything ìyẹn ò ní ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe but àwọn tí ò wá ní gbogbo agbára àwọn yìí kí ló rò pé kí ló máa lò chọ́ọ̀chì kan kún chọ́ọ̀chì kan ò kún kí ló wà ń díẹ̀ ṣé ẹni tó ti ẹ̀kún èso kó ṣúgà sẹ́nu ṣé bínú Pentecost inú láti láwọn tó ń fomi òkú nu ṣẹ́ ṣé bíbélì ló kọ́ wọn máa fomi òkú nu ṣẹ́ ṣé bíbélì ló ní kí ọmọ sọnù ní chọ́ọ̀chì oníkó máa lọ́lé tó ń bá rí wọn á pè é ẹ̀dẹ̀ tó fọmọ lọ́mọ ṣé bí pásítọ̀ ṣe redeem ní 4 years ago ó gé odidi èèyàn sínú kúlà wọ́n mú wọn náà ọ̀yẹ́ òrìndé ńkọ́ tó fi sẹ́kítì tó rí mọ́nú ọ̀tà kéré ó lè pọ̀ ṣé inú bíbélì ló ti kọ́ yẹn àbí ìṣẹ̀sìn náà tó wà bá parí ẹ̀ please my brother ẹ jẹ́ ká dẹ́ẹ̀dẹ́ẹ́ ní gbogbo nǹkan à ń gbanú ayé yìí kọjá ni o kẹ́nìbọ̀dì má kọjá ayé ẹ̀ nítorí ẹ̀sìn torí ìwà ni ẹ̀sìn ìwà ní kíni ìwà lẹ̀sìn cool temper
The only thing Mark pàrọ̀ fún ọmọlàkejì ẹ. Ephesians said in Ephesians 4, verse 20 to 25. You said a lot of things. Then Ephesians 6, Ephesians 5, then first Philippians 1, 2 to 7, Philippians 3, 10, 11, 12. Then when you look at 1 Samuel 23, 1 Samuel 24, it said, for you live in the same hole with me, and you didn't harm me, because you are born where you have a clean heart, no enemy will have power over you. Then he said it in the book again, in the book of Isaiah 57, from verse 10 to 19 says, only they gather themselves to harm you, only but it's not from me. That's what he said. Bí ó bá ṣe pé ní tòótọ́ ló ti gbóhùn rẹ̀ tí a sì ti kọ́ yín nínú rẹ̀ gẹ́gẹ́ bí òtítọ́ tí ń bẹ nínú Jésù pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbòó ọkùnrin ní sílẹ̀ èyí tí ó díbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀tàn kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín kí ẹ sì gbé ọkùnrin titun ní ìwọ̀ èyí tí a dá nípa ti Ọlọ́run ní òdodo àti ní mímọ́ òtítọ́. Nítorí ẹ fi èké ṣíṣe sílẹ̀ nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀ kí olúkúlùkù yín kí ó máa sọ kó máa bá arákùnrin ẹ̀ sọ òtítọ́ nítorí ẹ̀yà ara ọmọnìkejì wa ní àwa ń ṣe. Simple. Baba, these are very, very important and brilliant answers to all these questions. Before we leave, there is a preaching. Oh, you earlier said that the king of Lagos, Akiolu, he has been preparing his way on ground to revamp himself. Will this one make his life live more longer? Sir, Oba Akiolu is a man who did not even Okosiyat Oba Akiolu àti Buhari. Ó ṣòro sòótọ́ fún, ó wà slippery. Then tinú ẹnìkan ló yé Olagidi. Kò believe in people. Gbogbo àwọn ọba tó ń jẹ ní sọlọ everywhere káàkiri wọn gbogbo ẹ̀ ló ti bàjẹ́ àwọn tọ́ọ̀gì ló fi síbẹ̀. Ní ìjọba gidi ló jẹ lẹ́kọ̀ọ́ ti bè kó jẹ́. Then láti last year mo ti ń pariwo pé kó ṣàtúnṣe àwọn ọba tó bá yẹ kí ó wá sórí oyè kó má máa dá sí mọ́ kó jẹ́ káwọn tó ní ìdọ̀ọba wọ̀nyí kó fúnra wọn yan ọba. Then kó má máa lo sledgehammer dáwọ́ ṣe táyì tó lọ ti ẹnìkan mọ́lé nítorí pé ẹnìyẹn sòótọ́ pé kó má gbé ọba tí ò tọ́ lé wọn lórí ó lọ ti arúgbó yẹn ó lọ tì í mọ́lé náà. Láti bí ọ̀sẹ̀ kẹta sẹ́yìn ń sìn wọ́n ti upgrade àwọn ọba irú àwọn ọba Ṣómólú ó hate yẹn with passion. Bàbá tó máa ń sòótọ́ yẹn. Ó ti dẹ́ trap fún oríṣiríṣi every way. Torí òtítọ́. Then ṣé ó tún fẹ́ kí ni ẹni tó ti jọba gbogbo Èkó kí ló tún wọ́ọ̀rì nípa kékeré yẹn fún? Kí ló tún wọ́ọ̀rì nípa kékeré yẹn fún? Ó dàbí èèyàn gbérin sórí ó tún fẹsẹ̀ dí ihò cricket kí ló fẹ́ fi yẹn ṣe ṣe bá jọ wáyé yìí náà ni ipò tí wọ́n wà ó wà just able to be there. Ta ló lè bá ọba Ìbàdàn dùn ọba tó ń bọ̀ Ìbàdàn ń sìn ta ló tún lè bu ẹnu tìgbà tí the other man ń dà á láàmú t'Ọbásanjọ́ ń da Ládọjà láàmú tó kó àwọn akálà mọ́ra tó kó àwọn Adédìbú mọ́ra tó kó gbogbo wọn mọ́ra láti make sure pé wọ́n kọjú Ládọjà sórùn alẹ́ at the end of the day ń sìn ìbò kan náà fi yan akálà o ẹ̀yìn náà fi yan Ládọjà gbogbo Ìbàdàn ti di ti Ládọjà ń sìn o ó ti di ti Ládọjà ó máa lò títí ọdún márùndógún lẹ́nìí ó ti wà bẹ́ẹ̀ wọ́n fi hàn mí pé ó máa ṣe 15 years ṣé ti yẹ wọ́n fi hàn mí gédégbé ó ńlá atrocity tiẹ̀ wọ́n ti fi accuse ẹ̀ kòtò ọ̀run kòtò ayé wọ́n gbẹ kòtò síbi kan challenge kan gbogbo nǹkan dé Ládọjà ṣe náà paru náà ló pọ̀ tí ìkan tó ń da fún náà ló bọ́ sí orí ẹ̀ yìí Olúwa Ọlọ́run mọ bó ṣe ń pa ẹ̀ṣẹ̀ rẹ ló fi pa nǹkan rẹ k'Olúwa Ọlọ́run ọ̀gá ògo kó pa ẹ̀ṣẹ̀ rẹ èlé tó fa nǹkan fún àwọn èèyàn wọ̀nyí kí gbogbo àwọn ọmọ Ìbàdàn kó máa dá fún wọn nítorí àwọn ọmọ Ìbàdàn kì í fẹ́ fọwọ́ ṣiṣẹ́ wọn ò dẹ̀ kí ń láìkó obìnrin nínú oyún wọn lè bóbìnrin sùn kú then later àwọn ọmọ kó tiẹ̀ try àti change narrative yẹn pé òṣègbè síbẹ̀ ń kàn dà lè ṣẹlẹ̀ bí táwọn Jẹ̀bú
then go make sure pé ó ṣojú di ọba bíi ti ọba tó kú ọba Ìjẹ̀bú Òde so kó change gbogbo everything àwa tá a wà láyé la lè ṣe kí ni la lè ṣàtúnṣe ẹni tó bá ti kú ó ti parí náà wọ́n máa jọba nídànrè then ọba tó fẹ́ jẹ nídànrè ń sìn ẹ̀yìn odi náà máa ti mú wa ṣòtí yé wa then ọba yẹn kẹ September ló yẹ kó jẹ́ kí ìlú lè tura September ló yẹ kó jẹ́ ẹ̀yìn odi ló máa ti wá then tó bá dẹ̀ ti dé láti ẹ̀yìn odi lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti mọ̀ torí ó ga ó dẹ̀ pupa ṣòtí yẹ ń sìn then tó bá ti dé rẹ́gí ló máa jẹ́ síbẹ̀ torí wọ́n ti fẹ́ gbégbèsè tó hàn síbẹ̀ bọ̀dé lè láti lóyìnbó ẹgbẹ́ mi ṣe sọ́pàpà ìsàrán ní Minnesota ló máa ti wá ṣé ti yẹ ẹ́ sìn wọ́n ti sọ yẹn láti April nígbà tí wọ́n ṣe kàn fáàmù ẹ̀ ni mo sọ fún wọn pé ni mo ṣe wá fẹ́ gbé jáde sí pé nǹkan Ọlọ́run sọ rèé o dẹ́n tó bá dẹ̀ ti dé ìlú máa tùbà ìlú máa túṣẹ́ dẹ́n tó bá dẹ̀ ti dé gbàrà nǹkan tó máa kọ́ ṣe ni pé kó kó àwọn Àgbẹ̀kọ̀yà jọ kíákíá security ní wọ́n gbọ́dọ̀ fi mọ́ nídànrè tọmọdé tàgbà ìdànrè wọ́n máa rí ṣe ní táìmù tiẹ̀ but security first at investment and all the lost sources of ìdànrè kó lo kóhun ti travel investment la fẹ́ wọ́n gbọ́dọ̀ mú kókó kan jáde nídànrè láì jẹ́ pé wọ́n ní factory we don't do process yet something ìdànrè wọ́n dẹ̀ ṣe máa tó rí another mineral resources wọ́n dẹ̀ máa ṣe kwari sí ìdànrè dẹ̀ wọ́n máa ṣe máàbù nídànrè ní táìmù tiẹ̀ dẹ̀ wọ́n dẹ̀ ṣe nínú ibẹ̀ náà àwọn òyìnbó oríṣiríṣi wọ́n ṣe máa wá sí ìdànrè tí ìdànrè yìí lẹ́nu ọba Oǹdó ìyẹn tí ó ti ń dẹrù ẹ̀ torí ìwà ẹ̀ òun àti Takínolú kò yàtọ̀ síra ó ní lára gbogbo àwọn tó ní lára àwọn iná fẹ́ máa yọ ló fi máa dá padà sọ́run ń sìn gbogbo àwọn tí wọ́n burú wọn ló fi máa dá wọn padà nínú èṣèré o nínú pásítọ̀ o nínú wòlíì o gbogbo àwọn tó ti parọ́ fáyé tí wọ́n jẹ́ káyé sí mi wọ́n máa bẹ̀ sí lọ wọ́n dẹ̀ máa lọ títí di 2000 ká tó dìbò àwọn tí káàdì ẹ̀ ò ní ìdìbò pọ̀ so that's the reason my brother. Okay. Thank you very much, sir. From your topic, from time to time you say time will point us to that. How do you mean, sir? Sir, Ecclesiastes 3, 1 to 10. Only gbogbo nǹkan ni àsìkò wà fún. Ẹ wo gbogbo wa o. Bí a ṣe jí bá ṣe lọ sùn lánàá, àsìkò kan la sùn. Àsìkò kan la ṣe kíni la sùn. Then gbà tó tún jí láàárọ̀, àtúnjí sínú àsìkò. Àsìkò ò dẹ̀ sùn, àsìkò ń lọ. Ó ń lọ bí train. Then nígbà tó bá dẹ̀ tún yá, àsìkò ló máa tọ́ka sí aláboyún pé oṣù mẹ́sàn-án ti pé. Bímọ lẹ́nu. Àsìkò ló máa sọ pé landlord yìí ó ti lo 120 ó ń lọ. He died yesterday around 8 o'clock. Kò sí bàtà ní pé time sí. Then who is Abiola? Abiola was one time a millionaire here. He was a politician. He was dead, but died in the hand of the Hausas and the Fulani in so time. Then who is Buhari? Oh, Buhari was one time military president. He killed. Everybody begged him to free the drug peddlers. He said no. But now they are now selling drugs in the north than before he died. Then that when he was still a very young man, Awolowo went to Argentina and everywhere. One time màlúù ìkẹtẹ̀. Gbogbo ìlú ló ní màlúù. Tí wọ́n kó sórí grass school wọn káàkiri. But ìgbà tó dé nsìn, ọ̀rọ̀ ẹ̀ka range ló pa Buhari. He died because he died one time. Then the time he died, and then when you look at when they are writing, Prophet Marcus died 2048. Then born 1960-1958. So that's big Ishano. That's the time he spent. That's the time he spent. Obasanjo was a military president. He was the husband of Stella, but Stella dies also time. So everything is from the time. We are working with time, and we can come on time. We can come on time. We can live by time. We live time. We cannot leave time behind. So do what you're supposed to do now.
Because time and tide wait for no man. So there is death inside time. Time will point us to death. And you cannot dodge. Nǹkan tó burú jù láyé lọ́run ní ikú. Bó wà lórí ìyàwó ẹ̀ tásìkò bá ti tó time. Then go fẹ́ báyọ̀ lọ ṣe party. Tó ń wọṣọ lọ́wọ́ time. Then tó bá ń ṣe exam papọ̀ wọ́n ní time up. Pens up. Time. Then nígbà tó bá dẹ̀ ń rẹ́yàn jẹ ọjọ́ tó lọ máa dá sẹ̀ríà time up. Then tó bá dẹ̀ ń ṣe rere ọjọ́ tí o bá yẹ kí re padà sọ́dọ̀ ẹ̀ time up. So to everything around the place, time is very. To everything, Ecclesiastes chapter 3, verse Yeah, 1. yes. To everything there is a season and a time to every purpose under the heaven. Yes, sir. A time to be born and a time to die. Yes. A time to plant and a time to pluck up that which is planted. A time to kill and a time to heal. Yes. A time to break down and a time to build up. A time to weep and a time to laugh. A time to mourn and a time to dance. A time to cast away stones and a time to gather stones together. A time to embrace and a time to refrain from embracing. A time to get and a time to lose. A time to keep and a time to cast away. A time to rend and a time to sow. A time to keep silence and a time to speak. A time to love and a time to hate. A time of war and a time of peace. What profit hath he that walketh in that wherein he laboureth? I have seen the travel which God had given to the sons of men to be exercised in it. So when you look at it, time will expose a lot of things. And when you look at Psalm 90, verse 10 to 12, Ephesians 5, verse 15 to 16, 2 Peter 3, verse 8, then Ecclesiastes 3, verse 1 to 8, Ecclesiastes 5, 4 to 9. Then when you look at Mark 13, verse 33, then when you look at 2 Corinthians 6, verse 2, Jeremiah 29, 11, then John 3, 16, then Proverbs 27, verse 1, Esther 4, verse 14, Romans 13, verse 11, Proverbs 21, verse 5, then Proverbs 16, verse 9. Then when you look at the book of Psalm 31, verse 15, then when you look at Mark 13, 32 to 33, 2 Peter 3, 2 Peter 3, 8 to 9, Ephesians 5, from verse 15 to 17, then Colossians 4, verse 5 to 6, 1 Thessalonians 5, verse 1 to 3, then Proverbs 6, verse 6 to 9. Àádọ́rin ọdún ni iye ọdún wa. Bí ó bá ṣe pé nípa ti agbára, bí ìwọ bá tó 100 ọdún, agbára wọn lálá ohun ìbìnújẹ́ ni. Nítorí pé a kì yóò pẹ́ ké kúrò, àwa ò sì fò lọ. Ta ni ó mọ agbára ìbínú rẹ̀? Gẹ́gẹ́ bí ẹ̀rù rẹ̀, bẹ́ẹ̀ ni ìbínú rẹ̀. Bẹ́ẹ̀ ni kì ìwọ kí ó lọ wa láti máa kí ìwọ kí ó kọ́ wa láti máa ka iye ọjọ́ wa. That is it. Kí a kó lè fi ọkàn wa sí. Simple. Simple. When you leave this junction, travel to Kurudu, the time you left this place and the time you arrived, everything is about time. Planting season, that's a time. Then when you are not going to be more on this world, there will be a time that, Willie Marcus was in Elisha, but he died 10 years ago. He died 20 years ago. When he was here, people come from all over the whole world. But when my time is up, I will leave. And when you look at the book of Ecclesiastes 5, from verse 4 to 10, very important. Then when you look at the book of Ecclesiastes again, verse 7, the last 3 verses, and then chapter 8. Then when you look at the book of 1 Samuel 1, verse 10 to the end, 1 Samuel 3, 1 to 10. Then when you look at the book of Jonah 1, Jonah 2, Jonah 3. Then when you look at the book of Job 1, verse 1 to 10, then Job 42, from verse 10 to the end. He said, this is time to return your children. These are all your children. And you thought has been what? Has been killed. But these are them, radiant and brilliant. And this is how it is. So time is in anything. You can tell me you want to go to embassy 4 o'clock tomorrow, that it should wake you up. But if the angel did not wake you, you cannot stand up. Then if you said you want to be a rich person, and when the time is not yet up, there's nothing you can do. If you do ritual, you do anything, you cannot get to anything. And if somebody is dying in your hand, there's nothing you can do.
Then try to use all the time perfectly and make sure you don't waste time. Time is not anybody's friend. When you are sleeping is fine. Time for you to be in the primary school. Time for you to be in secondary school. If you miss it, you run out of your mates. God bless you. Thank you very much, sir. We're very grateful. Thank you, sir. Since you said we should not pray for you. No, don't pray for me. So, I don't need prayer. No. We will be going, but before we leave, yes, Baba, if we don't talk about this, it will be as if we are partial. Yes, sir. The Senate rejected the court order that says that they should recall Senator Natasha back into the chamber. The upper chamber, there is an opposition there that says they should not. They contradicted the verdict from the court. Then I'm now looking at this systemic discrimination against women in the system. Sir, what's your advice to these people in question? Yes, I don't want to talk much on this because whatever the Holy Spirit has not revealed to me, okay, I don't jump into it. Oh, that's great. I'm a father of, and one of the, when the Lord said He made me the commander of prophets, that was before the death of the Oba Ife, the Shiju Ade before he died, where we have a confrontation in the airport. When he was trying to be rude, I put him back to his normal way. Okay. That the way you rude to me now as you are going, you will not come back to Nigeria. They will load you with briefcases when you are coming. So when I got to Minnesota, when I got to Florida, after the third day, he said, Shiju Ade died. And that night, the Lord said I promoted to be a commander of the prophets. So, but I said, in what place? And with the things you are seeing now, does it not look like a commander? It looks it. Some people have been given messages now, oh, what will happen in July? What will happen in August? Then God cannot show you all what will happen in July. God cannot show you what will happen in June. Even myself, yourself, kò sẹ́ni tó mọnú ara ẹ̀. What will happen on Monday? What will happen on Wednesday? What will happen on Thursday? You don't know. Yes. And eventually it will happen. God knows the best. And there's the angel, Psalm Exodus 23 verse 20. Olo ti rán áńgẹ́lì ṣáájú wa. They know that was only Amos 3. Only God will never do anything without revealing to the prophet. Then he now said in the book of Deuteronomy 29, he said the hidden thing belongs to the Lord. Then when you look at the book of 1 King 13, he said, wòlíì kékeré àti wòlíì ńlá. Nigeria ti dà gbogbo ẹ̀ pọ̀. Wow. Àmọ́ wòlíì kékeré, àmọ́ wòlíì ńlá. Ẹni tó bá yàwó ẹ̀ ọ̀rẹ́ ẹ̀ sùn, ẹni tó fẹ́ yàwó ọ̀rẹ́ ẹ̀ sílé, ẹni tó lé yàwó ẹ̀ lọ, ẹni tó ní yàwó méje, ẹni tó ń bọ́ ọmọ ìjọ sùn, ó ní òun wòlíì. Kí ló ń wó nínú ẹ̀? Ọmọ ọlọ́mọ ló ń wó mọ́lẹ̀. So wọ́n wá máa sọ̀sọ́kúsọ. Eléyìí tó ń tẹ́ ní táìmù Tinubu kò tí ì tó wọn. Wọ́n sì máa tẹ́ púpọ̀ ní eléyìí tó ń bọ̀ wájú ń sìn. Torí Tinubu máa ṣe second time. Àwọn kan tí tún ríran sí ó láti ṣọ́ra káwọn náà ṣe oúnjẹ ń lé èèyàn tó fẹ́ promise tó fẹ́ poison ni. Àwọn tó fẹ́ ṣe yẹn lóru wọn ti fi hàn mí. Wọ́n ti ṣe wọ́n lẹ́lẹ́yà. Mọ́tò máa pa wọn. Wọ́n máa kóra wọn sí bọ́ọ̀sì mọ́tò máa pa wọn. But tó ń bá change mọ́tò ní pa wọn. Torí wọn fún anybody ní life láti terminate life anybody. Àwọn tó jọba lórí ibi wọ́n ti ń lọ díẹ̀díẹ̀. Ẹ káàbọ̀ sí orí ìkànnì wa. Ẹ wò ó ṣe rí fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. A máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá ti rí báyìí àwa kì í sọ èyí tá a bá sọdún ajẹ́pà ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé òtítọ́ ni ọ̀rọ̀ èkó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pa káàkiri àgbáláyé. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ẹ ká sojú abẹ́ǹkó ó yá.